Ìlú Ìwó ni Òṣágúnná àti ìyàwó rẹ̀ tẹ̀dó sí. Ògún ni òrìṣà tí Òṣágúnná ń sìn. Àwọn wá kíyèsí rí pé ní kété tí ìyàwó rẹ̀ ti fẹ́ra kù ni àwọn tí ó ti máa ń fi ìgbà kan ní lára ti di ohun tí ó ní lè ṣe pẹ̀lú ìrọ̀rùn. Òṣágúnná wá di ẹni ọlá, ó di ẹni iyì. Bó bá dẹ̀gbẹ́ lọ, á pa ọ̀pọ̀lọpọ̀ ẹran. Àwọn tó ń ṣẹlẹ̀ nínú ẹbí Òṣágúnná ni ó mú kí ó lọ dá ifá láti lè mọ ohun tí ó yẹ ní ṣíṣe. Babaláwo rẹ̀ ni ó wá sọ fún un wípé kó fọkàn balẹ̀, kò sí wàhálà. Àmọ́ ọmọ tí ń bẹ nínú ìyàwó rẹ̀ tó jẹ́ oyún tí ìyàwó rẹ̀ nínú, ọmọ tí ó mú ọlá bá ilé àti ẹbí wọn. Ọ̀rọ̀ tí babaláwo sọ yìí ló jẹ́ kí wọ́n wá sọ ọmọkùnrin tí aya Òṣágúnná bí ní Ogunmola, eléyìí tí ó jẹ́ Ogunmola wá. Ṣé ilé làáwò ká tó sọmọ lórúkọ? Àbájáde ìwádìí tí wọ́n ṣe nígbà tí wọ́n wo ẹsẹ̀ ǹtáyé rẹ̀ fi hàn pé ọmọkùnrin yìí yóò jẹ́ jagunjagun àti akọni pàtàkì. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tí ó bá jí àṣà mú kékeré ní ti jẹnu sámúsámú. Ìwádìí fi hàn pé Ogunmola kọ́ ifá, ó sì gbọ́ ifá yánranyánran. Bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ mọ̀ràn púpọ̀, èyí tí ó jẹ́ kí àwọn ènìyàn ó máa lọ dífá lọ́dọ̀ rẹ̀. Ọmọ ọdún 10 ló ti ń dífá nílùú Ìwó. Ọba ìlú Ìwó bẹ̀rù rẹ̀ nítorí pé máyẹ ò ní gbogbo ọ̀rọ̀ rẹ̀. Àwíṣẹ tí ó wà nínú ọ̀rọ̀ Ogunmola ni ó jẹ́ kí àwọn olóyè kan àti àwọn onílara ó kí ọ̀rọ̀ burúkú sí ọba Olúwo nínú, tí wọ́n sì tún fi kún un pé bí ọba kùnà láti jẹ́ kí Ogunmola ó yẹra fún láàrin ìlú, ó ṣeé ṣe kó Ogunmola ó padà gbadé lórí rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí Olúwo ti gbọ́ ló jẹ́ kí ó ránṣẹ́ pé Òṣágúnná àti Ogunmola ọmọ rẹ̀, tí ó sì sọ fún wọn láti yẹra fún òun wípé ìbáṣepọ̀ àwọn ò lè rọgbọ mọ́. Òṣágúnná gbìyànjú láti bẹ Olúwo, ṣùgbọ́n Ogunmola gba ọ̀rọ̀ lẹ́nu bàbá rẹ̀. Ó jẹ́ kí ó yé Olúwo pé ọ̀rọ̀ rẹ̀ ò bá lójijì nítorí ó ti mọ̀ tẹ́lẹ̀ pé ọba ránṣẹ́ bọ̀. Ogunmola sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà, èyí sì tún ya Olúwo lẹ́nu púpọ̀. Ọmọ ọdún 12 ni Ogunmola wà nígbà tí òun àti àwọn òbí rẹ̀ kúrò ní ìlú Ìwó. Ìlú kan tí kò jìnnà púpọ̀ sí Ọ̀yọ́ ilé ni ẹbí Òṣágúnná tẹ̀dó sí, tí wọ́n sì ń gbé ní àlàáfíà. Nígbà tí yóò fi tó ọdún 5, àwọn ènìyàn ti mọ Ogunmola bí ẹni mowó látàrí ọ̀nà ìsọwọ́dífá rẹ̀ tí ó tayọ ti àwọn babaláwo tó bá nílùú ọ̀hún. Àwọn àgbà bọ̀ wọ́n ní àńjù wọn ò ṣeé wí lẹ́jọ́, ìjà lára rèé kì í tán bọ̀rọ̀. Nígbà tí Ogunmola rí ìwà ìlara tí àwọn àgbà babaláwo hù sí, ó palẹ̀ ẹrù rẹ̀ mọ́, ó sì ń dáfá kiri àwọn ìlú tí ó wà ní agbègbè Ọ̀yọ́. Nínú ìrìnkèrindò rẹ̀ ni ó ti dáfá láti mọ ibi tí ó yẹ tí ó sì gbé òun fún ìtẹ̀dó. Ifá rẹ̀ ni ó darí rẹ̀ lọ Ìbàdàn. A sì gbọ́ pé oríta 6 ni Ogunmola gbà wọ ìlú Ìbàdàn. Ní àkókò tí à ń wí yìí, àwọn alágbára ni ó máa ń jogún àwọn olówó tí ó bá kú. Nígbà tí ìyálóde ìlú Ìlọ́ra kú, Kúrúnmí ti ilẹ̀ Ìjàyè kó ogun jọ láti lè dájogún ìyálóde náà. Aláàfin ránṣẹ́ sí àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn. Oyèsílí Olúgbòde ni baálẹ̀ nígbà náà. Bákan náà ni balógun Ìbíkúnlé náà takú wípé òun ò ní jẹ́ ìpè Aláàfin. Ogunmola ló wá dìde pé kódà bí gbogbo Ìbàdàn jẹ́ pé Aláàfin, òun ò dá lóhùn, tí ó sì ṣíjú ogun láti kojú Kúrúnmí. Ọ̀nà oríta 6 ni ó gbà lọ láti lọ kín Aláàfin lọ́wọ́. Nígbà tí ó dé Àpápá Ìká nítòsí Mọ́níyà, ó pa ẹyẹ kànnàkànnà, ó sì fi pa àrokò sí adarí rẹ̀. Àrokò yìí bí Ìbíkúnlé nínú nítorí tí ó kà á sí ìwà àfojúdi. Ọ̀rọ̀ ohun tó baálẹ̀ létí, wọ́n sì ta Ogunmola lójì 100 ọ̀kẹ́. Ogunmola fi owó ọ̀hún ránṣẹ́, gbogbo àwọn olóyè sì pín owó náà.
Lẹ́yìn èyí ni balógun ìbíkúnlé darapọ̀ mọ́ Ògúnmọ́lá tí wọ́n sì jọ dojú kọ ogun ìjàyè. Kúrúnmí náà ránṣẹ́ sí àwọn ọmọ ogun Ẹ̀gbá. Ògúnmọ́lá sì ti kìlọ̀ fún àwọn Ẹ̀gbá láti má ṣe dá Kúrúnmí lóhùn. Àìgbọ́ ló jẹ́ kí ogun ó pa wọ́n ní ìpakúpa tí ó sì bí orí wọn kọ́gi ní agbègbè ibi tí wọ́n ń pè ní Olóòṣà Oko lásìkò yìí. Ogun yìí ni wọ́n wà tí wọ́n fi gbọ́ ikú baálé Oyèsílẹ̀ Olúgbòde. Wọ́n ṣẹ́gun, ṣùgbọ́n kí wọ́n tó padà dé, ogun Ẹ̀gbá mìíràn ti dìde sí wọn. Ogun yìí ni wọ́n wá pè ní ogun Kútújẹ̀. Wọ́n tún ja ogun náà ní àjàṣẹ́gun. Lẹ́yìn tí wọ́n parí ogun, Ìbíkúnlé jẹ olórí. Lẹ́yìn tí ó kú ni Ògúnmọ́lá jẹ oyè Basorun. Ògúnmọ́lá ni Basorun kejì tí ó jẹ. Aláàfin tí ó sì wà lórí àpèrè lásìkò tí ó jẹ náà ni Aláàfin Adélù. Aláàfin Adélù Agúnlóyè ló fi Ògúnmọ́lá joyè Basorun ní ọdún 1865. Àwọn ohun tí ó sì jẹ́ ohun irinṣẹ́ rẹ̀ fún oyè náà ni awọ àti ọ̀pá agbọn. Orin tí a gbọ́ pé Basorun Ògúnmọ́lá fẹ́ràn nígbà ayé rẹ̀ ni Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun, kò sẹ́ni tó lè dúró, àfòkè àti igbó kò sẹ́ni tó lè dúró. Ògúnmọ́lá agẹṣinrólé, nìṣó lójú ogun, a ò ní padà lẹ́yìn rẹ o, nìṣó lójú ogun. Ìyàwó tí ìtàn tọ́ka sí wípé Basorun Ògúnmọ́lá ní ó lé ní 40, ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ọmọ eléyìí tí ìtàn wá tọ́ka sí púpọ̀ nínú àwọn ọmọ rẹ̀ ni ọmọbìnrin rẹ̀ tó ń jẹ́ Ọmọ́sá. Ọmọ́sá yìí gbóná bí ajere. Bí ẹ bá ti ń darapọ̀ mọ́ ìkànnì tẹ́lẹ̀, a ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí, nítorí pé òun gan ló léwájú ogun Ẹ̀gbá, ogun tó fẹ́ gbẹ̀yìn wọlé sí Ìbàdàn lásìkò tí Ògúnmọ́lá wà lójú ogun. Ọmọ́sá ló dìde tó jà fitafita, tí púpọ̀ àwọn ọmọ ogun gan tún wò pé sóbìnrin àbọ́kùnrin. Ṣé ẹ mọ̀ wípé ọmọ yìí bá pèlé ìyá ẹ̀ kò ṣaṣọdá, bẹ́ẹ̀ náà lọmọ́sá ò bá pèlé bàbá rẹ̀ ṣe aṣọdá. Ọdún 1867 ni kòwé èké tó kọ̀ tí ò wá. Basorun Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjàkadì. La sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ẹ ó tún bá gbọ́ nípa akọni míì náà ní kòpẹ́kòpẹ́ yìí. Bẹ́ẹ̀ yóò bá tí ì darapọ̀ mọ́ wa, ẹ yára tẹ aago ìdarapọ̀ mọ́ kí ẹ sì jẹ́ ká mọ àríwísí yín nípa iṣẹ́ yìí. Ẹ ṣeun púpọ̀ o, àṣà wa èdè wa kò ní dàtẹ̀mẹ́rẹ̀.